Lẹ́yìn ìgbà tí a ti mọ álífábẹ́ẹ̀tì Oduduwa kà dáadáa nísìn, iṣẹ́ tó kàn tí a máa ṣe ó ní kí a mọ àwọn álífábẹ́ẹ̀tì yìí kọ. Ẹ jẹ́ ká mú gègé wa àti ìwé, kí a pọ́ọ̀sì fídíò yìí. Àwòrán tó wà níwájú wa yìí, ẹ jẹ́ ká kọ gbogbo àwọn álífábẹ́ẹ̀tì tó wà ńbẹ̀, ká kọ kalẹ̀. Ẹ jẹ́ ká rí i pé writing wa ó fine, ó sì dúró déédéé, kí ó jọ nǹkan tí ó wà níwájú wa. Lẹ́yìn ìgbà tí a bá ti kọ àwọn álífábẹ́ẹ̀tì tán, nǹkan tó kù ó ní kí a mọ bí wọ́n ṣe máa ń fi ń kọ ìwé, nítorí pé àwọn òfin díẹ̀díẹ̀ wà níbi kíkọ ìwé pẹ̀lú rẹ̀. Tí a bá wo àwòrán tí ó wà níwájú wa yìí, a máa rí wípé àwọn álífábẹ́ẹ̀tì kan wà ńbẹ̀ tí wọ́n ní ọ̀pá gígùn, tí ọ̀pá wọn gùn látòkè désàlẹ̀, gẹ́gẹ́ bí a ṣe rí wípé àwòrán ìwé notebook ó ní a fi kọ àwọn álífábẹ́ẹ̀tì Oduduwa sí ibi picture tó wà níwájú wa yìí. Ìwé notebook sì máa ń ní ìlà, àwọn ìlà bí a ṣe rí yìí. Tá bá wá ṣàkíyèsí, a máa rí wípé àwọn álífábẹ́ẹ̀tì kan wà tó jẹ́ wípé wọ́n ní straight line, tó jẹ́ wípé ó kan ìlà tó wà lókè, ó tún kan ìlà tó wà nísàlẹ̀. Nígbà tó jẹ́ wípé àwọn álífábẹ́ẹ̀tì míì wọn à nírú rẹ̀. Irú álífábẹ́ẹ̀tì tó ní straight line, tó kan òkè, tó kan ìsàlẹ̀, ó ní álífábẹ́ẹ̀tì ẹlẹ́ẹ̀kejì. Tí a bá wò ó, tí a bá kà á láti apá ọ̀tún, álífábẹ́ẹ̀tì tá à ń pè ní A. A máa rí pé ó ní straight line, ọ̀pá gígùn rẹ̀ gùn látòkè désàlẹ̀ ni. Tá bá wo èyí tó tẹ̀lé náà, Bá, a máa rí pé òun náà ní ọ̀pá gígùn tó gùn látòkè désàlẹ̀ ni. Tá bá lọ wo álífábẹ́ẹ̀tì ẹlẹ́ẹ̀karùn-ún, Ó, a máa rí wípé òun náà ní ọ̀pá gígùn tó gùn látòkè désàlẹ̀. Bákan náà, tí a bá wo álífábẹ́ẹ̀tì ẹlẹ́ẹ̀keje, D, a máa rí wípé òun náà ní ọ̀pá gígùn tó gùn látòkè désàlẹ̀ ni, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo àwọn álífábẹ́ẹ̀tì tó ní ọ̀pá gígùn yìí látòkè, tí ọ̀pá gígùn wọn gùn látòkè désàlẹ̀, gbogbo wọn 14 ni wọ́n, tí àwọn eléèbó ń pè ní 14. Àwọn 7 nínú wọn, wọ́n ní ọ̀pá gígùn wọn ní apá ọ̀tún, nígbà tí àwọn 7 yòókù wọ́n ní ọ̀pá gígùn wọn ní apá òsì. Fún àpẹẹrẹ, tí a bá wo álífábẹ́ẹ̀tì ẹlẹ́ẹ̀kejì, A, a máa rí wípé òun ní ọ̀pá gígùn tiẹ̀ ní apá òsì. Tí a bá sì wo álífábẹ́ẹ̀tì ẹlẹ́ẹ̀kẹta, Bá, a máa rí wípé apá ọ̀tún ni òun ti ní ọ̀pá gígùn tiẹ̀. Tí a bá kà á lọ, tá bá wo Ó tó ń ṣe álífábẹ́ẹ̀tì ẹlẹ́ẹ̀karùn-ún, a máa rí wípé apá òsì ni òun ti ní ọ̀pá gígùn tiẹ̀. Tí a bá ń wo lọ, tá bá lọ wo álífábẹ́ẹ̀tì ẹlẹ́ẹ̀kẹwàá, Ẹ́, a máa rí pé apá ọ̀tún lòun ti ní ọ̀pá gígùn tiẹ̀. Àwọn álífábẹ́ẹ̀tì tó ní ọ̀pá gígùn ní apá ọ̀tún, gbogbo wọn pátá 7 ni wọ́n. Àwọn álífábẹ́ẹ̀tì tó ní ọ̀pá gígùn ní apá òsì, gbogbo wọn pátá 7 ni wọ́n. A wá kọ àwọn álífábẹ́ẹ̀tì tí wọ́n ní ọ̀pá gígùn ní apá ọ̀tún sókè. A tún wá kọ àwọn álífábẹ́ẹ̀tì tó ní ọ̀pá gígùn ní apá òsì, a máa kọ wọ́n sí ìsàlẹ̀. Gbogbo álífábẹ́ẹ̀tì tá a fẹ́ kọ pátá 14 ni wọ́n. Àwọn 7 tó ní ọ̀pá gígùn ní apá ọ̀tún, àwọn 7 tó ní ọ̀pá gígùn ní apá òsì. Àmọ́ kí a tó máa kọ iṣẹ́ wa jáde, ó ṣe pàtàkì kí a sọ fún wa wípé àwọn álífábẹ́ẹ̀tì kan wà nínú àwọn álífábẹ́ẹ̀tì tó jẹ́ wípé tá a bá ń wò wọ́n, wọ́n fẹ́ dàbí báyìí pé wọ́n ní ọ̀pá gígùn, àmọ́ ọ̀pá gígùn tí wọ́n ní ọ̀pá gígùn fake ni, tí ó sì máa ń tàn yẹn jẹ. Fún àpẹẹrẹ,
tí a bá lọ wo álífábẹ́ẹ̀tì ẹlẹ́ẹ̀kẹjọ fa, tá a bá ń kà láti pé Àébájìogbè di fa, fa yẹn ẹ máa rí wípé ó fẹ́ dàbí àpò ní ọ̀pá gígùn ní apá ọ̀tún, ṣùgbọ́n tá a bá wo ọ̀pá gígùn rẹ̀ kò dókè pátápátá, àárín méjì ló dé. Nítorí ìdí èyí àìkí kà mọ́ àwọn álífábẹ́ẹ̀tì tó ní ọ̀pá gígùn. Bákan náà tá a bá wo álífábẹ́ẹ̀tì tó tẹ̀lé tí òun náà fẹ́ dàbí àpò ní ọ̀pá gígùn, àmọ́ ọ̀pá gígùn rẹ̀ a máa rí pé kò dókè, àárín méjì ni ọ̀pá gígùn rẹ̀ dé. Nítorí ìdí èyí a ní kà mọ́ ara àwọn álífábẹ́ẹ̀tì tó ní ọ̀pá gígùn. Gbogbo àwọn álífábẹ́ẹ̀tì tí ọ̀pá gígùn wọn tí kò bá dókè tó jẹ́ pé àárín méjì ló dé, àìkí ń kà wọ́n mọ́ àwọn álífábẹ́ẹ̀tì tó ní ọ̀pá gígùn. Bákan náà gbogbo àwọn álífábẹ́ẹ̀tì tí wọ́n bá ti kọ́ọ̀fù tó jẹ́ wípé ọ̀pá gígùn wọn ó kọ́ọ̀fù, àìkí ń kà wọ́n mọ́ álífábẹ́ẹ̀tì tó ní ọ̀pá gígùn. Fún àpẹẹrẹ, tí a lọ wo álífábẹ́ẹ̀tì tí ó kàn pẹ́, a máa rí wípé álífábẹ́ẹ̀tì yẹn fẹ́ dàbí àpò ní ọ̀pá gígùn ní apá ọ̀tún, àmọ́ tí a bá wò dáadáa a máa rí wípé ọ̀pá gígùn rẹ̀ ó kọ́ọ̀fù díẹ̀. Òun gangan fúnra rẹ̀ gan álífábẹ́ẹ̀tì yẹn òun náà kọ́ọ̀fù ní ìsàlẹ̀. Fún ìdí èyí àìkí ń kà mọ́ ara àwọn álífábẹ́ẹ̀tì tó ní ọ̀pá gígùn. Bákan náà tí a bá wo álífábẹ́ẹ̀tì tí ó wà ní ẹlẹ́ẹ̀kẹta tí máa fi parí, ó ní gí, tá a bá ń kà pé kí gí yé pẹ́, gí yẹn ó fẹ́ dàbí àpò ní ọ̀pá gígùn ní apá òsì, ṣùgbọ́n tá a bá wò dáadáa ọ̀pá gígùn rẹ̀ kò kanlẹ̀ ní ọwọ́ ìsàlẹ̀, ó kọ́ọ̀fù ni. Nítorí ìdí èyí àìkí ń kà mọ́ àwọn álífábẹ́ẹ̀tì tó ní ọ̀pá gígùn. Gbogbo àwọn álífábẹ́ẹ̀tì tí ọ̀pá gígùn wọn tí ò bá ti kanlẹ̀ tàbí ó kọ́ọ̀fù nísàlẹ̀ tàbí ó kọ́ọ̀fù ní òkè, àìkí ń kà wọ́n mọ́ álífábẹ́ẹ̀tì tó ní ọ̀pá gígùn. Bákan náà tá a bá lọ wo álífábẹ́ẹ̀tì alákọ̀ọ́kọ́ a máa rí wípé ó fẹ́ dàbí àpò ní ọ̀pá gígùn ní apá ọ̀tún, ṣùgbọ́n tí a bá wo ọ̀pá gígùn rẹ̀, ìlà kan ti gé ọ̀pá gígùn rẹ̀ sí méjì, ìlà kan ti bisẹ́ẹ̀tì ọ̀pá gígùn rẹ̀. Fún ìdí èyí àìkí ń kà mọ́ álífábẹ́ẹ̀tì tí ó ní ọ̀pá gígùn. Gbogbo àwọn álífábẹ́ẹ̀tì tó ní ọ̀pá gígùn pátá 14 ni wọ́n. Àwọn 7 wọ́n ní ní apá ọ̀tún, àwọn 7 wọ́n sì ní ní apá òsì. Tí a bá ti kọ àwọn álífábẹ́ẹ̀tì tó ní ọ̀pá gígùn jáde, tí wọ́n bá ti ju 14 lọ, ká ti mọ̀ wípé a ti kọ àwọn kan tó jẹ́ wípé wọn sí lára rẹ̀. Tá a bá sì kọ tí ó dín ní 14, ká mọ̀ pé àwọn kan wà lára rẹ̀ tó jẹ́ pé wọ́n ní ọ̀pá gígùn tó jẹ́ pé a ti kọ. Àwòrán tó wà níwájú wa yìí ni ó kó gbogbo àwọn álífábẹ́ẹ̀tì tí wọ́n ní ọ̀pá gígùn sínú. Tí a bá wo àwòrán yìí dáadáa, a máa rí wípé àwọn tí wọ́n ní ọ̀pá gígùn ní apá ọ̀tún, àwọn ni wọ́n wà lókè. Nígbà tí àwọn tí wọ́n ní ọ̀pá gígùn ní apá òsì, àwọn ni wọ́n wà nísàlẹ̀. Tí a bá ka àwọn tó ní ọ̀pá gígùn ní apá ọ̀tún tó wà níbí, a máa rí wípé 7 ni wọ́n. Tí a bá ka àwọn tó ní ọ̀pá gígùn ní apá òsì tí wọ́n wà nísàlẹ̀, a máa rí pé 7 náà ni wọ́n. Tí a bá ro gbogbo ẹ̀ papọ̀, a máa rí pé ó máa pé 14. Àwọn tí ó ní ọ̀pá gígùn ní apá ọ̀tún, àwọn ni bá, ẹ, ọ, lọ, wú, ú, re. Àwọn tó ní ọ̀pá gígùn ní apá òsì, e, ò, dí, mi, ní, í, hú. Tí a bá gbọ́ bí mo ṣe kà á, a máa rí wípé àwọn álífábẹ́ẹ̀tì tó ní ọ̀pá gígùn ní apá ọ̀tún àtàwọn tó ní ọ̀pá gígùn ní apá òsì, tí a bá kà wọ́n, wọ́n ń sọ̀rọ̀ ni, tí wọ́n sì ń pass message sí wa. Bí a bá ka àwọn álífábẹ́ẹ̀tì yẹn, gbogbo álífábẹ́ẹ̀tì yẹn, bí àwọn náà ṣe ń sọ̀rọ̀
bẹ́ẹ̀ náà ni àwọn eléyìí náà tó lọ́pàá gígùn lápá ọ̀tún àtàwọn tó lọ́pàá gígùn lápá òsì, bẹ́ẹ̀ náà ni àwọn náà sọ̀rọ̀ tí àwọn náà sì pass message sí wa. Ìwúlò àwọn álífábẹ́ẹ̀tì tí ó ní ọ̀pá gígùn ní apá ọ̀tún àtàwọn tó lọ́pàá gígùn lápá òsì ó ní a fẹ́ kọ́ báyìí. Gẹ́gẹ́ bí mo sọ fún wa lẹ́ẹ̀kan wípé kíkọ Àébájìogbè ó ní àwọn òfin kan tí a fẹ́ fi máa kọ ọ̀rọ̀ tàbí sentence. Tí a bá wo àwòrán tí ó wà wájú wa yìí, a máa rí wípé wọ́n kọ àwọn ọ̀rọ̀ kan. Fún àpẹẹrẹ, alákọ̀ọ́kọ́ wọ́n kọ a plus bá. Ìyẹn mí pé tí a bá ń kọ ọ̀rọ̀ kan lọ tí ó yẹ pé a wá kọ a, a wá kọ bá sẹ́gbẹ̀ẹ́ rẹ̀, ẹ máa rí i pé a yẹn oníwọ̀n kọ ìsíkọ́tò síwájú rẹ̀ yẹn, a ó ní ọ̀pá gígùn ní apá òsì, bá ó ní ọ̀pá gígùn lápá ọ̀tún. A rí wípé àwọn méjèèjì, ọ̀pá gígùn àwọn méjèèjì ti wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn. Ọ̀pá gígùn àwọn méjèèjì ó ti kọjú síra wọn. Tí a bá ń kọ álífábẹ́ẹ̀tì Oduduwa lọ, tí a wá wà ní word tí ọ̀pá gígùn méjì bá kọjú síra wọn, àì kí ń kọ àwọn méjèèjì sẹ́gbẹ̀ẹ́ ara wọn, a máa kí àwọn méjèèjì bọ́nú ara wọn ni, so that àwọn álífábẹ́ẹ̀tì méjèèjì yẹn wọ́n jọ máa pín ọ̀pá gígùn ẹyọ kan, wọ́n jọ máa pín lò, gẹ́gẹ́ bí a ṣe rí tí wọ́n ṣe fi arrow síwájú tí wọ́n sì kọ àwọn méjèèjì bọ́nú ara wọn. Nǹkan tí wọ́n fẹ́ ká mọ̀ ni wípé kí a study àwọn tó ní ọ̀pá gígùn ní apá òsì àwọn tó ní ọ̀pá gígùn ní apá ọ̀tún, ká study gbogbo àwọn álífábẹ́ẹ̀tì yẹn dáadáa, méje méje ni wọ́n. Tí a bá ti study wọn dáadáa, ìyẹn máa nà wá lọ́rùn nígbà tí a bá ń kọ àwọn ọ̀rọ̀ wa pẹ̀lú álífábẹ́ẹ̀tì Oduduwa, tàbí tí a bá ń ka ìwé tó bá kọ ní álífábẹ́ẹ̀tì Oduduwa tí a bá rí irú nǹkan báyìí bẹ́ẹ̀. Tí àwọn álífábẹ́ẹ̀tì méjì tó bá ní ọ̀pá gígùn tó kọjú síra wọn, tí kan ní ọ̀pá gígùn ní apá òsì, tí kejì ní ọ̀pá gígùn ní apá ọ̀tún, àwọn méjèèjì a máa kí wọ́n bọ́nú ara wọn ni, so that àwọn méjèèjì ó jọ máa pín ọ̀pá gígùn ẹyọ kan lò. Ẹ wo example mi tó fi sí ẹlẹ́ẹ̀kejì, o àti ẹ. A rí pé o òun ní ọ̀pá gígùn ní apá òsì, tí ẹ sì ní ọ̀pá gígùn lápá ọ̀tún. Tí wọ́n bá kọ àwọn méjì sẹ́gbẹ̀ẹ́ ara wọn, àwọn ọ̀pá gígùn méjèèjì yẹn ti kọjú síra wọn. Fún ìdí èyí, a máa kí àwọn méjèèjì yẹn, a máa kí wọ́n bọ́nú ara wọn ni. Bákan náà, àpẹẹrẹ ẹlẹ́kẹta tí wọ́n mú wá, d àti ọ. A máa rí pé d ó ní ọ̀pá gígùn ní apá òsì, nígbà tí ọ ní ọ̀pá gígùn lápá ọ̀tún. Àwọn méjèèjì ọ̀pá gígùn wọn ó kọjú síra wọn ni, a máa kí àwọn méjèèjì bọ́nú ara wọn ni. Bí wọ́n ṣe ṣe gbogbo àwọn tí ó lọ náà nìyẹn tí tó fi débi tó dé. Àwọn eléyìí àpẹẹrẹ náà mú wá, tó jẹ́ wípé àwa náà lè mú àpẹẹrẹ tàwa náà wá tó yàtọ̀. Nínú picture eléyìí, a lè mú àwọn àpẹẹrẹ tàwa náà wá. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ nísìn, tá a bá mú a, ẹ rí i pé a ní ọ̀pá gígùn ní apá òsì. Kí a lè mú ẹ náà mọ́, ẹ tó ní ọ̀pá gígùn ní apá ọ̀tún, ká kí bọ́nú ara wọn. A tún lè mú a náà, ká tún lọ mú lọ, a ní ọ̀pá gígùn ní apá òsì, lọ ní ọ̀pá gígùn lápá ọ̀tún, ká kí bọ́nú ara wọn. A lè mú o àti bá, o ní ọ̀pá gígùn ní apá òsì, bá ní ọ̀pá gígùn ní apá ọ̀tún, ká kí bọ́nú ara wọn. A lè mú example wa tó pọ̀ báyẹn tí a lè ṣe fúnra wa. Ẹ jẹ́ ká fi eléyìí ṣe exercise, kí a mú irú rẹ̀ báyẹn ó kéré jù 10 ká ṣe báyẹn. Àwòrán tó wà wájú wa yìí ó fẹ́ sọ ìwúlò àwọn tó ní ọ̀pá gígùn yìí, ó fẹ́ tún fi ìmúlò rẹ̀ rinlẹ̀ fún wa nínú ọ̀rọ̀. Àwòrán tó wà wájú wa yìí, tá a bá wò dáadáa, ẹ má gbàgbé pé àti apá ọ̀tún láti máa ń bẹ̀rẹ̀ sí ní ka álífábẹ́ẹ̀tì Oduduwa. Wọ́n kọ o, d, u, d, u, w àti a. Léyìí tó jẹ́ pé tá a bá pè papọ̀, Oduduwa ni wọ́n kọ yẹn. Ṣùgbọ́n Oduduwa tí wọ́n kọ yìí,
àsìkò wà ńbẹ̀. Lóòótọ́ gbogbo àwọn álífábẹ́ẹ̀tì yẹn kan lò náà ni wọ́n lò, àmọ́ nínú àwọn òfin tó wà níbi kíkọ álífábẹ́ẹ̀tì Odùduwà kalẹ̀, àwọn òfin yẹn wọ́n ti ṣì àwọn òfin yẹn lò níbí. Tá bá wo D àti U, D ó ní ọ̀pá gígùn ní apá òsì, U ní ọ̀pá gígùn lápá ọ̀tún. Àwọn méjèèjì ọ̀pá gígùn wọn ó kọjú síra wọn. Ó yẹ kí wọ́n ki àwọn méjèèjì papọ̀, kí wọ́n kì í bọnú ara wọn ni. Tá bá wo píkṣọ̀ eléyìí, a máa rí wípé wọ́n ti ki àwọn tó ní ọ̀pá gígùn méjì lẹ́gbẹ̀ẹ́ ara wọn yẹn, wọ́n ti kì í bọnú ara wọn. Báyìí ni wọ́n ṣe máa ń kọ Odùduwà ní álífábẹ́ẹ̀tì Odùduwà. Ẹ máa rí wípé O, D ó ní ọ̀pá gígùn lápá ọ̀tún, D ní ọ̀pá gígùn lápá òsì, U ní ọ̀pá gígùn lápá ọ̀tún. Wọ́n ti kì àwọn méjì bọnú ara wọn. Bẹ́ẹ̀ náà ni D náà, ètò wà lẹ́gbẹ̀ẹ́ yẹn náà, D ní ọ̀pá gígùn ní apá òsì, U ní ọ̀pá gígùn lápá ọ̀tún. Wọ́n ti kì àwọn méjì náà bọnú ara wọn. Wọ́n á sì kọ U àti A. Báyìí ni wọ́n ṣe máa ń kọ Odùduwà pẹ̀lú Àébájìogbè. Eléyìí ó jẹ́ kí a mọ ìyàtọ̀ tí ń bẹ láàrin àwọn méjèèjì. Ẹni tó bá kọ Odùduwà pẹ̀lú eléyìí tí wọ́n ti kọ lọ́tọ̀ọ̀tọ̀ yìí, ẹni ò kọ Odùduwà dáadáa. Àmọ́ ẹni tó bá kọ Odùduwà pẹ̀lú eléyìí tí wọ́n kọ tó yẹ pé àwọn tó yẹ kán join papọ̀, wọ́n join wọn papọ̀, irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ni wọ́n ó gba kíkọ Odùduwà pẹ̀lú Àébájìogbè. Bẹ́ẹ̀ ni a sì máa kọ àwọn ọ̀rọ̀ tí wọ́n bá ní àwọn álífábẹ́ẹ̀tì méjì tí wọ́n ní ọ̀pá gígùn tó kọjú síra wọn nínú. Aebajiogbe dífá tiẹ̀ ọlọ, wùmí ní wúre ṣíṣẹ́ kìgì yèpẹ̀. Aebajiogbe dífá tiẹ̀ ọlọ, wùmí ní wúre ṣíṣẹ́ kìgì yèpẹ̀. Aebajiogbe dífá tiẹ̀ ọlọ, wùmí ní wúre ṣíṣẹ́ kìgì yèpẹ̀.